nítorí akẹ́kọ̀ọ́ tí tirẹ́là tẹ̀ pa àwọn akẹ́kọ̀ọ́ fásitì Minna dàgbòrò rú. Gógógó ni ọgbà fásitì ìjọba àpapọ̀ Minna nípínlẹ̀ Niger, ìyẹn Federal University of Technology kan báyìí nítorí bí wọ́n ṣe pàdánù ọ̀kan lára wọn nínú ìjàmbá ọkọ̀ níwájú géètì iléèwé náà. Àwọn akẹ́kọ̀ọ́ fásitì FUT Minna yìí ti ya sí ojú títì, pàápàá jùlọ ojú ọ̀nà márosẹ̀ Minna sí Bida àti gbogbo ọgbà iléèwé náà láti lè fẹ̀hónú wọn hàn nítorí ìjàmbá mọ́tò tó mú ẹ̀mí ọ̀kan lára wọn yìí lọ, tó sì tún sọ àwọn méjì míì di aláàbọ̀ ara. Wọ́n ní àwọn aláṣẹ iléèwé àwọn ni kò ṣe ohun tó tọ́ láti lè dènà ìṣẹ̀lẹ̀ aburú bẹ́ẹ̀. Wọ́n ní ọjọ́ ti pẹ́ táwọn ti sọ fáwọn aláṣẹ iléèwé àwọn láti mọ àwọn kétébè sí ojú títì tó gba iwájú iléèwé àwọn kọjá láti dènà irú ìṣẹ̀lẹ̀ báyìí nítorí bí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣe ti ń wáyé látẹ̀yìnwá. Akẹ́kọ̀ọ́ ọkùnrin tó wà nípele ẹ̀kọ́ kejì níléèwé fásitì yìí, Abdulaziz, ló ti ṣe bẹ́ẹ̀ tó pàdánù ẹ̀mí ẹ̀ lásìkò tí ọkọ̀ ńlá ọkọ̀ akóyanrìn tẹ̀ pa lórí ọ̀kadà tó wà lọ́jọ́ àìkú Sunday ọjọ́ 10 oṣù kẹsàn-án ọdún yìí níwájú ẹnu ọ̀nà àbáwọlé iléèwé wọn tó wà ní Ginankwano lẹ́yìn odi ìlú Minna níṣẹ̀lẹ̀ náà ti wáyé. Níbẹ̀ ni olóògbé tó ń kẹ́kọ̀ọ́ nípa iṣẹ́ mọ̀nàmọ́ná Electrical Electronics Engineering ti gbẹ́mìí mì lójú ẹsẹ̀ tí àwọn akẹ́kọ̀ọ́ méjì míì tí ẹnikẹ́ni kò tíì mọ orúkọ, ilé tàbí ọ̀nà wọn sì farapa yànnàyànnà. Bákan náà ni wọ́n sọ pé kò tíì lè ju bí ọ̀sẹ̀ mélòó kan lọ tí ọkùnrin tó bá ìṣẹ̀lẹ̀ ọ̀hún rìn pàdánù màmá rẹ̀. Ó sì ṣẹ̀ṣẹ̀ parí ìdánwò sáà àkọ́kọ́ first semester níléèwé ni tó fi pàdé ikú gbóná yìí. Òwúyẹ́ kan tó ń gbé lágbègbè náà tó bá àwọn oníròyìn sọ̀rọ̀ sọ pé láti ibi táwọn akẹ́kọ̀ọ́ náà ń gbé ní Ginankwano ni wọ́n ti máa ń gbé ọ̀kadà tí yóò gbé wọn wọnú ọgbà iléèwé náà lọ. Ṣùgbọ́n nítọjọ́ yìí ọkọ̀ ńlá yìí ń gbìyànjú láti ya ọkọ̀ míì tó wà níwájú ẹ̀ sílẹ̀ ni ló bá sọ ìjánu ẹ̀ nù. Bẹ́ẹ̀ ló lọ rọ́lu àwọn akẹ́kọ̀ọ́ mẹ́tẹ̀ẹ̀ta. Àwọn akẹ́kọ̀ọ́ méjì yòókù sì wà nílé ìwòsàn ńlá ìjọba, ìyẹn Minna General Hospital, níbi tí òkú olóògbé náà ti wà ní mọ́ṣúárì. Ọ̀gbẹ́ni Kumar Sukwam tí ṣe adarí àjọ ẹ̀ṣọ́ aláàbò ojú pópó Federal Road Safety Commission FRSC tóun náà fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ sọ pé eré àsápajúdé àti bí ọkọ̀ ńlá náà ṣe fẹ́ ya mọ́tò míì sílẹ̀ lọ́nà àìtọ́ ló bí ìjàmbá ọkọ̀ náà. Yàtọ̀ sí ìwà ìbìkítà àwọn aláṣẹ iléèwé láti wá nǹkan ṣe sí wàhálà ojú ọ̀nà, àwọn akẹ́kọ̀ọ́ tún bínú pé akẹgbẹ́ àwọn kò gbọdọ̀ kú gbé. Wọ́n ní àfi kí iléèwé wọn rí i dájú pé wọ́n mú awakọ̀ tàbí ẹni tó ní ọkọ̀ akóyọyọ náà kí ìyà tó tọ́ lábẹ́ òfin sì jẹ wọ́n. Wọ́n ní tó bá jẹ́ pé ẹ̀mí àwọn akẹ́kọ̀ọ́ jẹ àwọn aláṣẹ fásitì náà tàbí ìjọba lógún ni, tí wọ́n sì mọ̀ pé lójoojúmọ́ ni àwọn ń sọdá títì, wọn yóò ti wá nǹkan ṣe sí ojú ọ̀nà náà láti lè dín eré àsápajúdé àwọn onímọ́tò kù. Monísọ́lá Sàká ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.